لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها ألا فإن كل محدثة بدعة وإن كل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل امتثالا لأمر الله تعالى وقال الله تعالى وما يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب عباد الله من العلامة التقوى الله وهو إقامة الصلاة يا عباد الله قال الله تعالى حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال الله تعالى أيضا ما سلككم في سقر قالوا لم نكن من المصلين وقال النبي صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر وقال النبي صلى الله عليه وسلم إن بين رجل وبين الشرك والكفر ترك الصلاة يا عباد الله ينبغي لنا أن نحفظ صلواتنا وأدائها في وقتها وأداء فرائضها وركنها وسننها لنكون من المفلحين adúpẹ́ fún Ọlọ́run Ọba àṣẹ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam àwọn ará alẹ́ Ànábì ni àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n gba ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ nígbàtí ojú ogun lé nígbàní Ọlọ́run Ọba sì kẹ́ fún wọn àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé ojú ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam títí tí ó fi di ìjọ́ gbendal qiyama ìjẹ́ ẹ̀yẹ rúṣẹ́ Ọlọ́run Ọba ìtàmà fi bá wa sọ̀rọ̀ lónìí bismillahi ta'ala òun náà ni tó jẹ́ pé ó ti kálé ó ti kápò ẹlòmí ò ti ẹ̀fẹ́ mọ́ láìdá ẹlòmí ti ẹ̀rù bóyá wá ṣeré láyé ni tó ìjẹ́ Ọlọ́run Ọba alékẹ́ni sọ fún wa wípé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun òun ò dá ọmọ ènìyàn lásán àti àlùjànnú ni àti ọmọ ènìyàn òun náà ni pé ká máa wá sí wọn Ọlọ́run Ọba Allah gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé àwọn nígbàtí àdísì tí nana yálàwà ìṣàgbàwà òun náà ni pé buniyal islam ala khamsin Ànábì sallallahu alaihi wasallam ó sọ pé Ọlọ́run bá mọ ẹ̀sìn lórí nǹkan márùn-ún àkọ́kọ́ nú ẹ̀ òun náà ni pé kí jẹ́rìí wípé kò sí ọba kan fọ́lọ́run Ọba Allah ká sì jẹ́rìí pé Ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run bá ní ṣe ìtó tẹ̀lé òun náà ni ká gbẹ̀rù dúró gẹ́gẹ́ bá ṣe wá mọ́ àwọn èèyàn ti wá mú ìrun fúfúyẹ́ lásìkò dáwà yìí ẹlòmí ẹ̀fẹ́ lè rò pé ìrun yẹn ò ti ẹ̀jẹ́ kẹ̀kẹ́ sí ni àwọn èèyàn àwọn òjòkó níbi tó bá ti wọ́n mọ̀ sí pásìkò òun tó wọ́n ní kólà lára ìwọ̀n wọ́n pé ẹṣẹ́ Ọlọ́run láàrín afẹ́ tẹ̀lé Ọlọ́run bá yìí sọ fún wa pé hafizu ala salawat Ọlọ́run bá ní ẹmọ́ sọ àwọn ìrun mara àwọn tọ́lọ́run bá ti ṣe lọ́rọ̀ ìyàlẹ́ ilé rí o
was-salatul wusta ẹmọ kí ẹmọ ẹ̀ṣọ́ ìwọ̀n àárín gbùngbùn àwọn afẹ́ sọ pé ìwọ̀n àárín gbùngbùn tó lọ́wọ́ bá sọ́ndẹ̀ àwọn ìwọ̀n alásárì wa qumu lillahi qanitin ẹwà dúró fọ́lọ́wọ́ bà lẹ́yìn tí ń páyọ̀ lọ́wọ́ bà láà gẹ́gẹ́ bá ṣe wá máa òun náà ní pé irun ọ̀rẹ́ èèyàn nílé mùsùlùmí irun ẹni tó bá ti kírun Ànábì sallallahu alaihi wasallam ti tẹ́lẹ̀ wá pé àdéhùn tí ń bẹ láàrin wa àti àwọn tí ó nígbàgbọ́ nínú àwọn tí wọ́n ṣe mùsùlùmí òun náà ní irun faman tarakaha Ànábì sallallahu alaihi wasallam àwọn tó yíwa ẹgbẹ́ tó bá gbẹ̀rù sílẹ̀ tí ò kí faqad kafara orítọ̀ ti gẹ̀fẹ̀rí o ibò míì àlàyé nì tó ń bọ̀ wá ṣe gẹ́fẹ̀rí eléyìí ṣe kúfùrún dúnà kúfùrín ni ṣe kúfùrú tí ó gbéyàn kúrò nínú islamu ni àbẹ́ ìtọ́jẹ́ ẹgbẹ́ yóò sì retain nínú islam Ànábì tó jẹ́ yẹwà ẹgbẹ́ inna bayna rajul wa bayna shirk ìtí ń bẹ láàrin ọmọ ènìyàn àti ẹbọ wal kufru àti ìmọ̀ ìṣẹ́bọ́sọ́lọ́wọ́ bá ríkè àti ìmọ̀ ìṣẹ́lá ìgbàgbọ́sọ́lọ́wọ́ bá láà òun náà ni àtọ́kù sọ́lá òun náà ni pé kíyàn má kírun kíyàn má ṣe pé kí ni o kíyàn má kírun àbùsígbà olótó lẹ́yìn ó dẹ̀nà ìpé lẹ́yìn ìgbà tí Ọlọ́run bá ti ṣe ìrẹ̀ tawhid tó yẹ pé kágbọ́ Ọlọ́run bá gbọ́ kásì gbà ní sallallahu alaihi wasallam kágbà lójíṣẹ́ èyí tó ń tẹ̀lé rẹ̀ nìran ní àlófà tó jẹ́ pé àwọn afáàmọ́ wá sọ fún wa pé in tó fi jẹ́ pé ìrún tẹ̀lé ní pé nínú àwọn ará ẹ̀yà tó kù àwọn ìpìlẹ̀ ẹ̀sìn tó kù èyí bó ṣe pé ìrún lọ́lájú náà Ọlọ́run bá fi gbé Ànábì sallallahu alaihi wasallam tó fi gbé lọ tó fi lọ sí sánmà láti lọ gba ìrun wa ní àlófà tó jẹ́ pé ìrun jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé mùsùlùmí ò gbọ́dọ̀ fi ṣeré rárá mùsùlùmí ò gbọ́dọ̀ fi ìrun ṣeré rárá o ní àlàfà Ànábì sallallahu alaihi wasallam pé tó jẹ́ ló fi jẹ́ pàtàkì òun náà Ànábì sallallahu alaihi wasallam sọ pé muru awladakum bis-salati wa hum abna'u sab'a ẹ máa pa àwọn ẹni láti máa kírun nígbà tó bá ti dọmọdún méje Ànábì tó wá dákẹ́ ó tó wá ní ẹ máa lù wọ́n tó bá ti wà lọ́mọdún mẹ́wàá láti fi kàn ń táí pé ìrún òṣèṣẹ́ pé kí ní o ẹni tí ó bá ti kí tó bá ti fi wà lọ́wọ́dún mẹ́wàá ẹwà nàwá láti jẹ́ pé kìí ṣe pé wọ́n ti dìkò wọ́n ti wà nípò bàlágà ìgbà ẹ̀ but inú yẹ́ gbùdọ̀ mọ́ wọn láyá pé kò sí ìtawásíláyé káwá kírun fọ́lọ́wọ́ bà láà lọ ìtawásíláyé ìrìnlẹ́gbẹ́ káwá kírun fọ́lọ́wọ́ bà láà àwọn fáà ní pé kódà ó ṣe rí lẹ́mà wípé ó ṣe rí lẹ́mà fún ẹni tí è kírun wípé àwọn àfáà tó wá ṣe ìyapa lẹ́nu rẹ̀ pé ṣé gẹ̀fẹ̀rí ní àbí èsì gẹ̀fẹ̀rí ìpẹni tí èké o àwọn ẹ̀ká ṣe gẹ̀fẹ̀rí ní àbí èsì gẹ̀fẹ̀rí wípé ó tó tó jẹ́ pé wọ́n wọ̀ fi ó tó tí pé kí níyàn fi ní agbára náà ló fọ́dọ́ rẹ̀ pé afọ́wọ́n ṣe pé lẹ́yìn at-tawhid kíyàn nígbàgbọ́ ní Ọlọ́run Allah àti kíyàn nígbàgbọ́ bí salati nabiyyihi kíyàn nígbàgbọ́ ní Ànábì sallallahu alaihi wasallam wa ìtókù òun náà as-salat ìwú ṣe pàtàkì gan o ló fà tó jẹ́ pé ìgbà tó lọ́wọ́ bá ń sọ inú Qur'an ìgbé ìrìnà táwọn ọmọ náà bá wọnú náà yóò sọ pé máa sẹ́lẹ̀bọ̀ kún fi saqar kí ló ló dé èfì wọnú náà saqar kí ni wọ́n fi dá lówó ríta kọ́kọ́ tí wọ́n fi dá lówó ní pé lam naku minal musallin àwọn èké mú fọ́lọ́wọ́ bà láà àwọn èsẹ̀ pé kí ni o àwọn èké mú fọ́lọ́wọ́ bà láà láti rí pé ìtàfimẹ̀ ike ìrún gẹ́gẹ́ ìrún láti mẹ́ kí ó ṣe pàtàkì púpọ̀ kí wá ṣe pé àwọn èèyàn wọn wà lọ́sẹ̀mblì yẹta happy fún wọ́n ma wá sọ̀rọ̀ lẹ́yìn àwọn ọ̀rọ̀ tí ó kàwá tó sì jẹ́ pé àwọn èèyàn sì mẹ́ pé àpọ̀lọ́ ìyàgbàrà sọ́lọ́wọ́ bàbá láti ṣe ìṣirò gbogbo tó ń kálùkù bá ṣe níṣẹ́ kó ní kálùkù gbogbo àwọn kọ́yà àwọn ìletò àbáwọn tòmí wọ́n ló lẹ́yìn tó ní kálùkù kó fi wo àwọn agbègbè rẹ̀ kó ní kálùkù wo àwọn agbègbè rẹ̀ ọ̀fíyàn fún síkùn ẹfẹ́lẹ́ ẹ̀tù sírùn ìbẹ̀rẹ̀ àrin ẹ̀wò àwọn èèyàn wọ́n wá jẹ́ mọ́sálásí wọ́n wá nípa àwọn èèyàn tó mẹ́ta mẹ́rin lọ nínú mọ́sálásí tó jẹ́ ike fún gbogbo àwọn èèyàn tí máa ń bẹ ládùúgbò ní tó bá jẹ́ gbogbo àwọn mọ́sálásí ni wàláhì mọ́sálásí lè gbogbo àwọn mínú wọn torí pé kí ni o wọ́n mú èrú fufu yẹ tahsabuna hayyinan wa huwa inda Allah azim wọ́n rò pé tó kéré níwájú Ọlọ́run wà láà ẹni tó sì tóbi nù wó náà ló fà á tó fi jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam wọ́n tún sọ fún wa pé awwalu ma yuhasabu alayhi al-abdu as-salah ìyẹ̀kọ́kọ́ tí wọ́n kọ́kọ́ máa ṣe sí ọmọ ènìyàn nígbà tó bá ti jọ́gbé di al-qiyama òun náà ni mú Ànábì wá dákẹ́ o àyínábì ní fa in salahat tí irú rẹ̀ bá ti dá faqad afla wa anjah ó ti jèrè ó ti jẹ́ pé kí ni ó ti là ó ti jèrè nígbó ti là nínú ìyà Ọlọ́run bá láà ó ti jèrè pé wà jùnà Ànábì wá ní wàyín fasadat tí ìrùn rẹ̀ báyìí ti bàjẹ́ o faqad khaba wa khasar
ti pòfo ó ti pàdánù ó ti pòfo ó ti pàdánù èwo ní wà máa wọ́n ènìyàn òun ni pé kò wọ́n wálé ayé láti kọ́ àdúwà sí ọlọ́run ọba láà kò wá rí ọlọ́run ọba ọlọ́run tó gbé tọ́lọ́run ọba fi dá nìyẹn kò wá sí ọlọ́run ọba láà ó fi wá ṣe pé kí ni o ó fi wá padà sọ́dọ̀ ọlọ́run ọba láà yóò ṣe pé kí ni o kódà kó má wáyé ó ṣáájú pé kí ni o kó wáyé lọ tó rí wípé tọ́lọ́run ọba ní kó wá sí láyé òun náà ni ò ṣe yẹn òun náà ni pé kí ni o kó wá jọ́sí fọ́lọ́run ọba láà kó wá ṣe pé kí ni o kó wá jọ́sí fọ́lọ́run ọba láà òun náà ni pé kíyàn ṣe sọ́lá kíyàn máa gbọ́ kíyàn wá ní kíyàn ṣe sọ́lá wípé kíyàn kí fọ́lọ́run ọba láà òun náà ni pé kíyàn máa kí lásìkò rẹ̀ àìlà àsìkò súbúhì àsìkò zuhuri àsìkò asri àsìkò magrib àsìkò ìṣà yóò wà máa ṣe lẹ́mà oríká àwọn Yorùbá mọ̀ ní àkíkọ̀ ní tọ́lọ́run ọba lójú àwọn Yorùbá sọ pé àwọn àfáwà ní wọ́n bá tó ṣe pé àkíkọ̀ ní wọ́n ń jẹ́rí tí ò ní kẹ́ẹ̀ṣe lójú èyí tó bá ti ní kẹ́ẹ̀ṣe òun ló bá wò pé àkíkọ̀ ní tọ́lọ́run ọba láà lójú àkíkọ̀ tọ́lọ́run ọba àkíkọ̀ kò èdè kódà àwọn afẹ́ rí pé kéèyàn mẹ́sẹ̀ sọ́lá kéèyàn máa dá sọ́lá fi wọ́n ti hà kó mọ́ wùlẹ̀ mọ́kì mẹ́rin tó gbọ́dọ̀ ọgbọ̀ nídìí wọ́n fi sàpèjú ìwáyé láì mọ́sálù ààrẹ ipé gómìnà wa ọlọ́wà àṣàbùsọ̀fúnwà ọlọ́wà àṣìlọ́dá fún wa wọ́n ní kan wá kéèyàn wá lágo méjì àbágo mẹ́jọ òun wá débẹ̀ lágo mẹ́wàá àbágo mẹ́kànlá ẹgbẹ́ wo ibẹ̀ ni yóò serious ni yóò kọ́ owó tó bá tiẹ̀ ti padà dá lóhùn pọ̀ yóò ti kọ́kọ́ fi gẹ́ owó eléyìí kò serious wà lè láì mọ́sálù ààrẹ ẹni tó wá jẹ́ kọ́ọ̀lìk tó jẹ́ ijó òun ló dá gbogbo èèyàn ó wá ní pé káwá ṣe sọ́lá yóò mọ̀ wá kí lásìkò tó bá wù yóò mọ̀ wá ṣe àdá rẹ̀ ìgbà àbá ṣe tán ẹlòmí ilẹ̀ wà níbi ìyàwó ni ẹlòmí wà lè wà níbi kó mọ́ ni ẹlòmí ilẹ̀ wà níbi kíní ni yóò mọ̀ wá ní pé àmọ́ káyí láti láṣáyì pọ̀ ni níbo lọ́lọ́run bá fi sọ lọ́run bá láàbí sọ wípé ìmúdẹ́wí yóò inna salata kanat alal mu'minina kitaban mawquta ọlọ́run bá láwọn ti láwọn àsìkò tó ti fi sásìkò kẹ̀kẹ́ àsìkò kẹ̀kẹ́ rẹ̀ yẹ́ máa ṣe pé kí ni o èyàn máa kí wọ̀ àwọn fàájọ yẹ wà ní pé nínú pé èyàn ṣe ábẹ̀fún wọn sọ̀lọ̀wà òun náà ni pé kí èyàn máa kí lásìkò ẹ̀ èyàn wà kí mú lásìkò kí ni o lásìkò àyílà àwọn ọmọ káyílà lásìkò àsìkò ẹwọ lásìkò ẹwọ wà kí mú rẹ̀ òun lẹ́kì kẹ̀kẹ́ dì lọ́wọ́ àyàfi nǹkan tó nàbì sallallahu alaihi wasallam tó ti jẹ́ yé wa òun lè rí pé ọ̀rẹ́ ní pé ní ẹ̀bá ń sùn àbí tẹ́wọ̀ ìgbọ́làgbé man nasiya an salati aw na'iman falyusalliha idha dhakaraha òun náà ní pé tó bá sùn ní àbí tó bá gbàgbé kó kí lásìkò ìgbà tó bá ti rántí iná ló bá rí pé ìwé ẹsẹ̀ ìkẹ́ kékeré o ìwọ̀n tó jẹ́ pé kí ni o ìtò àwọn èèyàn máa ṣe pé kí ni o táwọn èèyàn gbúdọ̀ máa náà ni tó gbúdọ̀ máa mọ̀ pé náà wá sí láyé ni iná ló fà lórí ẹgbẹ́ ìpàdánà ní Luqman àwọn àfá àwọn sí àpẹẹrú pé ṣe anábì ni wàlíyì Luqman ni wàlíyì Luqman orílẹ̀ ètò lọ́lọ́ tó lálàfẹ́ ẹgbẹ́ bá àfá àti ṣàlàyé fún wa orí ẹ̀ká gbàgbọ́ pé wàlíyì láàrin wípé kèése inú kò sí nínú àwọn kíni o kò sí nínú àwọn ànẹ́bí Ọlọ́run ọba náà nígbà tí wọ́n sọ fọ́mọ rẹ̀ ó ní yáwù náà àkírí sọ́lá nígbà tí kọ́kọ́ sọ wípé yáwù náà yára tó ṣe kìbí láà inna shirka la zulmun azim ìgbé mọ́sẹ̀bọ́ ìwé ẹbọ tó rí àbòsí tó gárí o tí wọ́n sọ wípé mọ̀ sí dáadáa sáwọn òbí ó tún wá gbé wá kí ló tún gbé wá o ó sọ fún wa wípé kí ni o ìsọ fọ́mọ rẹ̀ pé kó ṣe pé kí ni o kó mọ̀ kírun àkírí sọ́lá kó mọ̀ kírun tí ìbá ṣe tó bá lágbára ni ìmọ̀wé kò ní nílì kó máa sọ fọ́mọ ẹ̀ pé kó kírun àmọ́gbọ́dọ̀ ló ti mọ̀ wípé àkò ìṣe làkò ìrárí jọ́nà ọmọ ọmọ láà tó bá ti ṣe òun náà ni ó fi rárí jọ́nà ọmọ láà ní ẹ̀rọ ẹgbẹ́ láti máa rí àwọn ọmọ wa á ti máa kọ́ wọn sójú ọ̀nà ọlọ́run ọba á ti máa kọ́ wọn pé èyí kò sí ìkẹkẹta wá sí láyé ju káwá sí ọlọ́run ọba láà lọ kò sí ìkẹkẹta wá sí ju káwá sí ọlọ́run ọba láà lọ ilé ayé dárí ilé ayé kéré gan tó sì tán kò lè nà lọ́tọ̀ lẹ́ni ìtẹ̀fẹ̀ fàyíndáwò múlá akéèkùn ikú tẹ́ẹ̀ sáré tẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ yóò padà wá ṣe pé kí ni o yóò padà wá báyìí ó bẹ ènìyàn máa wò pé ẹjọ́ kan lòun ó dùn wájú ọlọ́run bàbá láà kí ni òun wá sọ fún wípé pàtó ẹgbẹ́ mo ní oṣù pé kíwù fún mi ọlọ́run bàbá láà ó kíwù fún mi kí ló wá sọ fún ọlọ́run bàbá láà tó bá ṣe pé tọ èrúdà kò yìí sí kẹ̀kẹ́ nínú iṣẹ́ kí ló wá sọ fún ọlọ́run bàbá láà ní ọdún fàṣẹ pé ìlú ṣe pàtàkì o ó ní àwọn àfọ́ sọ pé ibi tí kò ṣe pàtàkì dé òun náà ni pé kódà kó wà nínú mọ́tò kó wà ń gáàbù ọ́ sì máa ṣe pé kí ni o táyé ògbà ó sì máa kí inú mọ́tò rẹ̀ ni nínú ọ̀rẹ́ pé ìrú ẹsẹ̀ tí yàmà fi ṣeré ìgbé tásìkò rẹ̀ má fi lọ ó sì máa ṣe pé kí ni o ó sì máa kírun náà ni nínú ọlọ́pàá tó jẹ́ pé ẹ máa ṣe jámù bẹ́ẹ̀ sọ̀làtẹ́ì nígbà tó fi wà ní pé kí o nígbà tó fi wà lórí àjò ẹ kẹ́jì láì fún ara yín torí ìwé ṣe pé kí ni o kìí ṣe tí yàmà fi ṣeré
Wallahi ìrun as-salata ìrun òun náà ló fẹ́ tó jẹ́ pé kí ni ìdáwàsí láyé lẹ́yìn tawhid kí ló túnkú ìrun fọ́lọ́wọ́ Allah inú ẹ̀ṣẹ̀ tó tóbi jù lẹ́yìn pé kíyàn kí mú fọ́lọ́wọ́ Allah lẹ́yìn pé kíyàn tí ẹgbà inú ẹ̀ṣẹ̀ tó tóbi jù lẹ́yìn pé kíyàn mọ́ ní gbàgbọ́ ọdún Allah azza wa jal òun náà ni pé kí ni o kíyàn mọ́ kí mú fọ́lọ́wọ́ Allah ní ẹlọ́fà àwọn afá àti méjì wípé ǹjẹ́ in tí ó bá ti kírun só ti kúrò lórí ẹ̀sìn ó ti kúrò lórí Islam nàbí ò kúrò lórí Islam ìgbẹ̀rẹ̀ àwọn ọmọ tó bá ti kírun kódà àní sisters Mùsùlùmí àní kí Mùsùlára tó ń kọ́ sí pé kí ni ó ti jáde kúrò lórí Islam àmẹ́yìn tó bá jẹ́ pé ó pẹ́lẹ̀ ẹ̀rì lẹ́yìn tó jẹ́ pé kí ni ọ̀lẹ́ni só ti yé bá ní wípé ẹ̀rí tó jẹ́ pé ìmọ̀ ń kí lápẹ̀ẹ́kú àti pé ìmọ̀ ó ti lẹ púpọ̀ kò ní tẹ́tẹ̀ ògójú ní mọ́ ń dá aláàmù mẹ́rin àbájẹ̀ pé tó bá ti gbàgbọ́ ipé tó sì gbàgbọ́ ipé ìrun jẹ́wọ̀n ẹ̀yà ìrun ṣe pé kí ni ìrun jọ́rọ̀ ẹ̀yà tó bá ti gbàgbọ́ pé ìrun jọ́rọ̀ ẹ̀yà tó jẹ́ pé kò gbàgbọ́ pé ìrun ìṣọ́rọ̀ ẹ̀yà gẹ́gẹ́ bá ti ráwọn ká tó mọ̀ sọ pé nígbà pé yẹn ṣẹ̀ṣẹ̀ ní ìrọ̀ o àṣẹ̀ṣẹ̀ bí ìrun o àfi ṣe pé kí ni àfi ń tọ́lá níwájú Allah azza wa jalla ni àṣìfẹ́ ṣe pé kí ni àṣìfẹ́ fi wà jẹ́nà àwọn òsínà àwọn tó sọ pé àwọn kírun ọmọ kákọ̀ ọmọ kírun pé ọlọ́ọ̀bá ní kákọ̀ kìrì ń rọ́ o à ń kírun tó rí pé kí ni tó rí pé ọlọ́ọ̀bá láàrin pé kí ni kákì tó rí pé àṣìfẹ́ ṣe pé kí ni àṣìfẹ́ wà jẹ́nà ni aqulu ma tasma'un astaghfirullahu li wa lakum wa sa'iril muslimina fi kulli makan innahu huwa tawwabur rahim الحمد لله والصلاة والسلام على ما لا نبي بعده محمد بن عبد الله وعلى آله وأصحابه وعلى من اتبعوه بإحسان إلى يوم الدين أما بعد إن صلاتكم هي خير أعمالكم وأول ما تحسبون عليه يوم القيامة الصلاة فاحرصوا كل حرص على عماد إسلامكم أيها الله بالله gẹ́gẹ́ bá ṣe ń sọ lọ níbi khutbah wa láàkọ́kọ́ òun náà ni pé ìtawàsí láyé òun náà ni pé káwá kírun fọ́lọ́wọ́n bá láà òun náà ni pé ẹni tó bá gbé jù sílẹ̀ tí ó kírun fọ́lọ́wọ́n bá láà ń wá bínú ọlọ́wọ́n bá láà ní o kò sì gbá eré fún ara ẹ̀ bóò lọ́mọ ènìyàn ṣe ń ṣe bóò ní ṣe ń fíùl nígbà tó bá jẹ́ pé muazzin ń pè wọ́n pé hayya ala salah ẹ wá kírun hayya ala falah ẹ wá sórí rẹ̀ wò sì dá lóhùn ń pè wá ipé ká wá sórí rẹ̀ àwọn sì sẹ́gbé kíndẹ̀ àwọn sórí rẹ̀ tí wá àbóò ní ṣe ń rí ara wa bóò láwọn èèyàn ṣe ń rò rẹ̀ ipé wọ́n ẹwà sórí rẹ̀ ìwọ́n sì rẹ̀ pé èmi ò fẹ́ sí nínú àwọn tó sórí rẹ̀ iná ló fà tó jẹ́ pé nínú tá a ti kọ́ òun náà rí pé nígbà tó jẹ́ pé wọ́n ní nínú àwọn ẹsẹ̀ orí tá a kọ́ kéékèèké tó jẹ́ pé nítorí kọ́ wa ó ní yàtàríkà risolatihi inna salata la tashtaqi wa taqulu fi awqatiha Allahu yal'anu tariki òun ẹni pé ìwọ́n máa pẹ àwọn èèyàn ipé ń pẹ àwọn èèyàn tó jẹ́ ipé kí ni o tí wọ́n gbé ìrùsì sílẹ̀ tí mo kí ó máa sọ pé ìwọ́n dájúdájú wọn yóò máa pariwo wọn ipé ó yá ẹ wá kírun lásìkò nígbà lásìkò rẹ̀ bá ti tẹ́lẹ̀ pé ẹ wá kírun àwọn tí ó bá ti dá alẹ́ sọ pé ọlọ́run bàbá ńlá náà ó gba àwọn tí ó bá ti kírun fẹ́ ní ọlọ́run bàbá ọlẹ́ ìwọ́n máa sọ pé ọlọ́run bá máa láàánà àwọn tí ó bá ti kí òun ìwọ́n máa sọ bẹ́ẹ̀ nínú àwọn àǹfààní tó jẹ́ pé àwọn náà là ń kírun fún ara wa àwọn náà ni ìrun jàǹfààní fún kéèsì pé sàǹfààní fún Ọlọ́run bá láà Ọlọ́run bá fi sọ mú àdísì kùrù sí pé tí gbogbo yẹ́yẹ́yẹ́ tó bá ṣe pé bá ní ẹgbẹ́ mẹ́sàn Ọlọ́run bá láà kò lè kẹ́kẹ́ kúnnú Ọlọ́run bá láà tí gbogbo yí bá sì ní ẹ̀hùn yẹn òkírun má kò dí kẹ́kẹ́ kúnnú Ọlọ́run bá láà nínú ọlá tí bẹ fún Ọlọ́run bá láà àmọ́ pé kẹ́mẹ́ kírun nínú àǹfààní tí ń bẹ̀rù pé kí ni ò kí ẹ máa kírun níbi alùwàlá Ànábì sallallahu alaihi wasallam sọ pé ẹni wọ́n sàlùwàlá rẹ̀ bó ti yẹ kó lè sàlùwàlá oníkálùkù ọ̀rọ̀ lè kọ́ pé bóòlù Ànábì sallallahu alaihi wasallam ṣe júwe bó ṣe sàlùwàlá bóòlù Ànábì sallallahu alaihi wasallam ṣe júwe bó ṣe sàlùwàlá lọ́rọ̀ lè kọ́ orí mùsùlùmí máa ń bá pẹ̀ sí ẹni mùsùlùmí ọ̀rọ̀ lè pé pé bóòlù ẹ̀ ṣiṣẹ́ wá lọ́dọ̀ àwọn tó ti wá kìí ṣe pé báwọn kan bá ṣe gbé jù sílẹ̀ bóòlù yóò lọ lè pé bóòlù Ànábì sallallahu alaihi wasallam ṣe sàlùwàlá
Ànábì wá ní tó bá sálù àlá pé kó wá sọ pé ní ìgbà tó sálù àlá tán ó wá sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu allahumma ij'alna tawwabin waj'alna minal mutatahhirin. Ànábì sallallahu alaihi wasallam ní wọ́n sì dá àlùjánnà mẹ́jọ fún nígbà kó wọ èyí tó bá ti wù bẹ́ẹ̀. Nínú àwọn àǹfààní tí ń bẹ ní pé kí ni o kéèyàn máa sàlùwàlá nìyẹn. Nínú àwọn àǹfààní tó ń bẹ ní kéèyàn máa sàlùwàlá, Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa pé inna ummati yad'una yawm al-qiyamah nígbà inú àwọn ìjọ wọn ìjọ wa Ànábì sallallahu alaihi wasallam ó mọ̀ pé wọ́n tó gbé ní al-qiyamah gbogbo muhajjalin min hadha al-udu wọ́n mọ̀ ojú wọn ayé pé kí ni o yóò guides ẹ̀sìn mọ̀ pé àwọn eléyìí o àlùwàlá àwọn eléyìí mọ́ sàlùwàlá dáadáa. Ẹni tí ó bá sọ̀rọ̀ àlábòdó ṣe kírùn àǹfààní ọ̀rọ̀ alásán ní o ẹni tí ó bá sọ̀rọ̀ àlábòdó ṣe kírùn ibi dẹ̀ lẹ́tì máa mẹ́ pé àrùn alásán ó tó kọ́ láǹfààní igbógbó sọ̀rọ̀ aládáadáa ó wá kàmínà sọ̀rọ̀ náà sílá ní kẹ́kà yóò kọ́ sí pé kí ni owó sílẹ̀ pa ìjẹ́ náà méjèèjọ fún ibi tó bá wù kọ́wọ́ wọ́n tún wá gbé ìdíje wọ́n tún máa gbé wọ́n tó ń gbé kìyàmà lẹ́yìn tó jẹ́ pé wọ́n mọ̀ wí pé wọ́n mọ̀ rí pé àwọn ilé ìmọ̀ sọ̀rọ̀ aládáadáa ojú wo guide wọ́n mọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ bẹ lójú wọn ó bẹ́ẹ̀ mọ̀ rí bá àwọn èèyàn rèé níbẹ̀. Nínú àwọn àǹfààní nínú gbẹ́rù kí wọ́n sí sọ́lá òun náà nígbà ọlọ́run bá lékè ó ti jẹ́ yíwa pé wọ́n ń máa dáwọn kama sí máa wọ́n fi ojú ìhìn mìnẹ́sẹ̀rì sujud ẹmà ibá ilé ìpékin láti máa dáwọn ibá ilé ìpékin ní àwọn mọ́ ń kírùn àwọn ilé ìwọ́n ṣe pé kí ni o àwọn ilé ìmọ̀ ń kírùn ibi dáwọn tó yé wa Ànábì sallallahu alaihi wasallam tó yé wa pé níbi tí ẹrú tí ó ti mọ́ súnmọ́ lọ́wọ́ ọba rẹ̀ jù lọ òun náà rí pé tó bá wà lè sujud ẹni tí ó kí mú lẹ́sẹ̀ máa fẹ́ máa láwọn àǹfààní tí àwọn àǹfààní tàn kẹkàlẹ̀ yìí lọ́sì sí pé ìmú gẹ́rẹ́ lẹ́rí ara ti wọ́n gẹ́gẹ́ ni dáa bá ti ń kírun àti ń jèrè láyé bí àìsítọ̀ jèrè ń jọgbẹ̀lẹ̀ kìyàmà ni àmọ́ dáa bá ti kírun àpòfò láyé bí àìsítọ̀ ní jọgbẹ̀lẹ̀ kìyàmà ẹlòmí ẹmọ ayé ẹlòmí wọn kírun ayé wọn sì ń da ìsìtìrọ́jì ní o wọn kírun ayé wọn sì pé kí lò àwọn èèyàn ní wọn ẹ̀ta ìbílẹ́gbọ́jáde ní òkírun ọlọ́run ilé ìpọ̀jàre ìbílẹ́gbọ́jáde ní òkírun yìí ní gbogbo ayé rẹ̀ sì ń da àpẹẹrẹ àfáàmọ́sẹ́ tó yé wa pé àpẹẹrẹ gbọ́dọ̀ ọgbọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ni torí pé tọ́lọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ ni bí ó ṣe kírun ló túnmọ̀ pé kí n yà tètè padà sọ́lọ́rọ̀ ọlọ́run bá lékè ipé gbogbo àwọn àlámọ̀rí mi kó ṣe pé kí ni ó bá ń bíyà rẹ̀ àmọ́ nígbà tó bá bá ti kùnlà ó ti ṣe pé kí ni ó ti mùlà nínú gbádùn yẹn òun tó kí ẹ̀ ipé bóyá òun ṣe pé kí ni òun sí ọlọ́run bá lékè àbóhùn sí ọlọ́run bá lékè iná ló fà tó jẹ́ ipé níbi ìwò Ànábì sallallahu alaihi wasallam tó yé wa ipé as-salawatul khams ẹ̀wọ́n àwọn ìwọ̀n àwọn wátàrí wàlìjúmọ̀ àti ìlàlìjúmọ̀ júmọ̀ kan sí júmọ̀ kan wà Ramadan ila Ramadan Ramadan sí Ramadan kan mukaffiratun ma baynahunna ìmọ̀ ń pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ní o láàrin wọn ìrun àìlà ìrun súbíhì sí zuru tẹbá ti kí súbíhì láàrin ẹ̀ṣẹ̀ tẹbá ṣẹ̀ láàrin méjèèjì nì kébá tẹbá ti kásì ó ti kú ọbẹ̀ Ànábì tó wáyé wa pé yíò wà ní ọmọ lọ dára kàbá ìrí ẹ̀ṣẹ̀ o tó bá ṣe pé kí ni o ìzàṣìṣàrí alkàláàrí tó bá ti jìnà sí kí ni o àwọn kàbá ìrí ẹ̀ṣẹ̀ tó bá ti jìnà sáwọn kàbá ìrí lẹ́yìn ìgbà tó bá ti kí ṣubú ìta zúrí ẹ̀ṣẹ̀ ti pọ̀ tó bá ti kí zúrí sí ásírì tó bá ti ìṣẹ̀ ẹ̀ṣẹ̀ ti fi kó ìbá ti kásírì sẹ́wọ́n bẹ̀ ibẹ̀ tó bá yẹ pé gbogbo gbésí ayé rẹ̀ ní kí mo fọ́lọ́wọ́ bà láà lásìkò ẹ̀ o ẹ̀ṣẹ̀ onígbé wájú ọlọ́run bá lékè kò sí náà yóò kọ̀ wọnú kékeré yóò mọ̀ wọnú kẹrọ ọlọ́run bá láàánà ni àmẹ́yìn tí ó bá ti kí bóò ni ó ṣe pé kí ni o bóò ni ó ṣe mọ gbogbo àwọn àǹfààní tí ń bẹ níbi kìíní yìí ẹgẹ́ bá ilé mọ̀ àsìkò tó bá ti ní sùjúd ẹmọ́ bẹ̀rẹ̀ ọlọ́run bá lékè pẹ̀lú àwọn tó bá ti fẹ́ pẹ̀lú àwọn kẹsẹ̀ bá ti fẹ́ torí pé àsìkò gbà ọlọ́run bá súnmọ́ ẹ̀yìn jùlọ lásìkò gbà yẹn iná ló fà tó jẹ́ pé lásìkò gbà tí ẹbẹ́ ìtún wà nínú àtáyàgbẹ̀yìn tẹ́ bá ti ṣe ó gbé àṣùmáàrù ìbìrìmí yàtàn tẹ́ ti wá sọ ọlọ́run bá láà nínú àkọ́ mẹ́rin tẹ́bẹ̀ tí sọlọ́ ìsẹ́lẹ́mú káwàṣọ̀ àrẹ́bìnrin ẹ̀tọ́ ọjọ́ bá tún sẹ́ndẹ̀ nínú sọ́lá tí mẹ́ pé àwọn àfáà tó bá ṣe definition ẹ̀rọ fún wa wọ́n ni as-salatu lughatan àdúà èrùn lédè kí ni ó àdúà ni òun náà ni pé kí ni ó èyàn bí ọlọ́run bá láàrin bẹ́ẹ̀rẹ̀ ìsẹ̀jẹ̀tẹ́ ìjọkọ̀tọ́ yóò jọkọ̀ kí ni ó tún máa wí Allahumma ighfirli wàhámi wàfíì wàdíìlì gbogbo àwọn nǹkan báyìí tí ẹ bá ti lábẹ́mà rẹ̀ ọgbọ́ òrè yóò ṣe ní já ìjẹ́rẹ̀ ìgbàjọ ọlọ́wọ̀ bàlá àmẹ́yìn tí ó bá ti kí mọ́ àbí tí ń kí àkípọ̀ ní jọlọ́wọ̀ ní jọlá ní kẹsẹ̀ lójú òun ní jọ lójú òjọlọ́wọ̀ bá ti wà lójú orí ọlọ́wọ̀ bó ní kẹkẹ tó fẹ́ fi ṣe
ẹ máa kírun fọ́lọ́run bá láà lásìkò ìgbà tó gé kínú lásìkò ìgbà tó bá pa ara tẹ̀ ó mọ̀ sí fọ́mọ ènìyàn o wọ́n á ní kó wá kírun lásìkò ìgbà ń lòun náà ẹsẹ̀ wá rí pé ìrúgbó ẹjá máa ṣe ìdọ́báṣe pé kiri lọ ọlọ́run bá láà sí ìlú tó ń jẹ́ wa àkọọ́lọ́gbọ́ mi bá ní nìkan àwọn kan bẹ̀ wọ́n padà wá lẹ́yìn àdọ́rùn Salat àwọn ṣe pé kí ni o àwọn rí àwọn láàrin àwọn òkírun lásìkò rẹ̀ àwọn láàrin láàrin àwọn òkírun lásìkò rẹ̀ ọ̀tọ́bà oṣù ọwọ́t àwọn tẹ̀lé fẹ̀rú tí wọ́n lọ ní ọ̀sọ̀ọ́kọ̀ yẹn kọ́wọ́n náà yà ní ó padà bára wọn níbi tí wọ́n fẹ́ nígbà tó lọ́wọ́ bá fi ń sọ nínú sóràtù rẹ̀ tí ń sọ pé wẹ́yìn ní musallin ẹgbẹ́ wọn bá àwọn akírun kan àwọn akírun wo ni àwọn tọ́síláwọ̀ wọn ṣẹgbà èyí tẹ́ ń kírun náà lọ Kùránì yìí ń bá wí ìrọ̀ ò Kùránì ọlọ́wọ́ bá láàmọ́ ẹni tí ń bá wí bẹ̀ àwọn ẹni tó jẹ́ pé wọ́n máa wá kírun àkíbọ̀ wọ́n kírun wọ́n èé ṣe aláàṣọ́rà fi wọ́tì hà ó ń jẹ́ pé dẹ́dẹ́ sí ní fún mùsùlùmí láti máa kírun lásìkò ìgbà tó wáyé pé kí o tó bá sọ fún pé kó kírun Ibadallah kò sí bá ti fẹ́ jèrè lọ́dọ̀ Ọlọ́run Ọba Allah kò sí bá ti fẹ́ wá ìjẹ́nà Ọlọ́run Ọba Allah nígbà tá a bá máa kírun fọ́lọ́run Ọba Allah bó ti yẹ dákẹ́ kí sọlú kàmẹ́kọ̀ọ́ ìtùwú ní òsọ́lì Ànábì sallallahu alaihi wasallam sọ fún àwọn sàhábà bọ́ọ̀lá Ànábì sallallahu alaihi wasallam ti kírun oníkálùkù gbùdọ̀ mọ́ ọ̀dá mùsùlùmí kó mọ́ pẹ̀ sí ẹ̀ mùsùlùmí gbùdọ̀ mọ́ pẹ̀ sí ẹni tó rẹ̀ sí kírun bọ́ọ̀lá Ànábì sallallahu alaihi wasallam bọ́ọ̀lá ní káwọn sàhábà gbogbo ẹgbẹ́ lákọọlẹ̀ oníkálùkù padà sípìlẹ̀ ẹgbẹ́ bọ́ọ̀ ní pé bọ́ọ̀ mọ́ fẹ́ jẹ́rẹ̀ pẹ̀lú ohun tí mo fẹ́ kí bọ́ọ̀ mọ́ fẹ́ láwájú Ọlọ́run Allah òun náà ní pé kí ni ó padà ẹgbẹ́ bọ́ọ̀lá Ànábì sallallahu alaihi wasallam bọ́ọ̀lá lọ́sẹ̀ kí ni bọ́ọ̀lá ṣe kírun èyí náà sọ́jọ́ ní ọ̀sọ́lọ̀ nígbàtí ẹgbọ́n náà lọ́fẹ́ sí rán bóòlù ṣe kí bóòlù ṣe ṣe bóòlù ṣe tẹ̀kì wọ́n lè rọ́ bóòlù èyí tó jẹ́ pé ti bá bẹ́rẹ̀ rẹ̀ bóòlù ṣe pé níbi irun mùsùlùmí gbùrọ̀ lọ lè mọ̀ ò dá mùsùlùmí tó máa wọ́n pé kọ̀bùlí bàdí ó ti wá dà kọ́ àmì tí ó ṣe ń bẹ́ àbí kọ̀bùlí àti bàdí kò tí ẹ̀mọ́ bẹ́ ṣe ń ṣe tó ń jẹ́ mùsùlùmí ẹlòmí ọmọ kiri ọmọ wẹ́ pé ṣe ìrun náà sì lélẹ́yìn kí nígbà tó yẹ pé ó gbọ́n kan sọ́lá kò mọ́ kò pé ẹlòmí ẹmọ kí n fọ́lọ́wọ́ bà láà ó lóhun kí n fọ́lọ́wọ́ bà láà ní o ẹrù bóyá iṣẹ́ eré mẹ́rin ìròyìn nígbàtí ó yẹ pé ẹlòmí pé Allah 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 ẹ̀ tí ẹ̀ ní mú ẹ̀yàtọ̀ láàrin pé lẹ́yìn kí wọ́n àbí ìṣeré ni fọ́lọ́wọ́ bà láà fọ́lọ́wọ́ bà tó dá ọmọ ènìyàn fọ́lọ́wọ́ bà tó jẹ́ pé ń padà lọ sọ́dọ̀ ẹ̀ fọ́lọ́wọ́ bà tó jẹ́ pé òun ní darí ogun àlámà yìí fọ́lọ́wọ́ bà tó jẹ́ pé òun ní sáyẹ́sìkì fọ́mọ ènìyàn fọ́lọ́wọ́ bà tó jẹ́ pé òun yóò ti jíyàn lẹ́yìn ìgbà tó bá pa àyàtà ọlọ́run bá tó yẹ pé a padà ṣe sí gbogbo tàbá ṣe láyé níwájú ọlọ́run bá láà ní ẹlọ́fà rẹ̀ pé mùsùlùmí ó gbọ́dọ̀ sí pé kí ni ó gbọ́dọ̀ mọ̀ pé ìrun èsì kéré ṣẹ́ ìrun wallahi tàbá sí láyé ni a sì gbọ́dọ̀ mọ̀ kírun lásìkò gbà tí ó bá ṣe pé kí ni ó tó bá yẹ pé akákí ni èèyàn mọ̀ ìyá mi nú ẹ̀sìn wallahi in tí ó dá fún ọmọ ènìyàn òun náà ni pé ká mọ̀ ráwọn ọmọ ẹ̀yẹ́ yẹn ká mọ̀ pèpè sójú ọlọ́run bá lékè ká mọ̀ rí gbogbo akápọ̀ lájẹ́nà kápọ̀ tó ipé ọlọ́run Ànábì sallallahu alaihi wasallam lè wà ipé gbogbo ọmọ ènìyàn ló lága rẹ̀ láti jẹ́nà ló sì lága rẹ̀ ẹnu náà tẹ́ ipé gbàdọ̀ ipé láti pèsè pé àjẹ́nà lè kẹ́rẹ́ lè pé kíni ó lè kó gbogbo wá nìyẹn ní tó jẹ́ ipé kíni ọmọ mùsùlùmí èyí náà mọ̀ sàlàyé fáwọn èèyàn ipé ìwọ̀n èsè èèyàn fi ṣeré o ìwà ọmọ ìyá rẹ̀ kan tó yẹ pé òun fẹ́ kírun lásìkò ẹ̀ ó yá ẹja lọ lè kírun ó yá ẹja lọ lè kírun ẹja pé oníkálùkù káfí gbogbo wá ti wà jẹ́nà kò dáa kí wọ́n nìkan wá rí àyẹ́ láti jẹ́nà kò dáa bẹ́ kò dáa tó iná ló fàájẹ́ gbọ́nà bí sàrẹ́ ìjọ Ànábì sallallahu alaihi wasallam ló fi lóore jù kuntu khayra ummah Ànábì sallallahu alaihi wasallam ló fi lóore jù kí ló dé tó fi lóore jù òun ẹni pé ìmọ̀ ń pàṣẹ dára fáwọn èèyàn ìmọ̀ ń pàṣẹ ẹgbẹ́ ẹjá lọ lé kírun ìsì máa ń kọ́ bàjẹ́ wá ti rí bàjẹ́ báyìí yóò sọ pé kí ni o yóò fi dà ní kìí ṣe wà mùsùlùmí rẹ̀ ní kí ọmọ ọmọ ìyá rẹ̀ ipé wọ́n ṣe ìkẹ́ tí ò dá o kí ìrùn sì wá fi lẹ́wà òun ló mọ́ jàre tó bá wù kó mọ̀ sí kò dá fún ọ tó dárí pé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi irú ọdún ọwọ́ ìjẹ̀nà bóò náà ṣe ń wúwà pé orí ọmọ ìyá ẹ̀ náà wà ìjẹ̀nà ní ọjọ́ ẹgbẹ́ mọ̀ sí sí fáwọn èèyàn ipé ìwò ìtawàsí láyé ni ìwò ètò jẹ́ ipé tó bá ti dá ọmọ ìyàkíámọ̀ ogun ẹ̀ ti fi ẹni ẹ̀ lẹ́yìn tawhid ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí oní tawhid yóò sì kí mọ̀ irọ́ ní o lẹ́yìn tawhid tó bá ti mọ̀ ikọ̀ ọlọ́run bá lékè òun náà lágbùdọ̀ gbẹ́ jọ́sì fún ọlọ́run bá lékè òun náà lágbùdọ̀ ọmọ ẹ̀sẹ̀ gbogbo ibà mẹ́rin ní o à ń gbọ́gbà ibà mí ní o ọlọ́run bá ti parí gbogbo èyókù ìhun lókù tó bá ti dá gbàgbé àjẹ́nà straight àmọ́ ìyíwò wá tó kọ máa nígbà àwọn àwọn fílẹ̀ o
ní ọ̀rọ̀ báyẹ̀ pé nìkan wá bèèrè lọ́wọ́ rẹ̀ pé ó kí ló jọ́ àyà lémi lórí Ànábì sallallahu alaihi wasallam Ànábì wá ti kí wọn ọ̀rọ̀ àyà lẹ́yìn náà àtàwọn yòókù àwọn tó ṣe lọ́rọ̀ àyà fún ó wá sọ pé lẹ́yìn yẹn kọ́ ó ní tó bá sí kankan bẹ́ẹ̀ kọ́ ó ní tó bá sí ẹ̀rọ kò sí láì fi Ànábì ẹwọ ọmọ ẹgbẹ́ tó kò sí problem Ànábì tó bá yẹ pé bá ṣe tí ń wí yẹn àwọn èèyàn yẹn